Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you.
gbélé wípé ẹ tó gbé ọgọ́rùn-ún ọdún tí àti ẹ̀sìnkú rẹ̀ tó lè di ọmọ sílẹ̀ wípé ìṣẹ́ náà wọ́n kàn jù ọ ṣùgbọ́n tó wípé ẹ̀yin ṣe ayẹyẹ ìkẹyìn fún màmá lónìí mo gbàdúrà lórúkọ Jésù ọmọ yóò ṣe bẹ́ẹ̀ fún yín. Gbogbo àwọn táwọn ṣàmì àwọn ará ọ̀rẹ́ mo gbàdúrà ẹ̀ náà ní mo dọ́dọ́dọ́ lọ. Ìbámọ̀ wá síbi ayẹyẹ kò ní dé parí. Nígbà kú ọmọ lé ọ̀rọ̀ mẹ́sẹ̀ kò ní jẹ́ pé bàbá àwọn ṣe ayẹyẹ ìkẹyìn lélẹ̀ lórúkọ Jésù ọjọ́ ìgbọ̀rọ̀ wa yóò dára ẹni kọ́kọ́ wà ní kú dàtìdàtì ìlú Nàìjíríà tọwọ́ rẹ o bàbá gbàkóso àlè fojú méjèèjì sùnmọ́ bàbá dùkúkà ń nàkàrè bàbá gbàkóso ẹ̀mí ó gbàkóso kẹsì máa jọba lọ lọ́dọ̀ kẹ́yìn àtẹ̀yìn lọ́dọ̀ ọ̀ṣun àbàkísì bàbá gbogbo ètò gbogbo láti máa ṣe bàbá lọ́wọ́ ṣe nígbà tá a bá parí eléyìí tẹ́ tá a máa lọ gbé tá a máa fi erùpẹ̀ fún erùpẹ̀ lóko Jésù àbábọ̀ tó wọ̀ ní ìṣẹ̀lẹ̀ o nígbà tẹ́ bá jẹ tẹ́ bá ti mú nídàjẹ́ kú nídàjẹ́ kọ́ ọdún ìlú gbọdọ̀ tó dára o ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Lift up this prayer.
Praise the Lord. Hallelujah. Láti tó lọ ní íńtánẹ́ẹ̀tì àti reception àwọn màmá wa bishop ds kéjú